ìbà lénìí o, ìbà Olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé, ìbà yèyé, ìbà bàbá, ìbà olúwo, ìbà ejúbọ̀nà. Mo ṣe bá àwọn àfáà ńláńlá lénìí, ìbà gbogbo àwọn pásítọ̀, ìbà ọmọdé, ìbà àgbà. Ìlú Orílẹ̀ Agége la wà yìí o, níbi tí ọdún eégún ti bẹ̀rẹ̀. Àná làgán bẹ́, èní la máa pàdé olórí eégún. Àwa ni, àwa kọ́, Ọlọ́run ọba ni. Lutas Films and Record International, agbáṣà ní gbogbo àgbáyé, káàfàtà àtúntìdé o. Ìgbàlẹ̀ ńlá ti Orílẹ̀ Agége ibẹ̀ la wà yìí, níbi tí a ti ráwọn eégún lóníranran. Àrí Arọ́badádé tó jẹ́ olórí eégún àtàwọn eégún tó kù ń bẹ̀. Àrí Ọya, àrí Ajógbẹrú, bákan náà Àjófóyìnbó gbẹ̀yìn, lábò mẹ́sìn òrèjì, ẹ̀sìn méjì wọ́n á yè ṣe, bẹ́ẹ̀ ni Àyọ̀ká. Ayélabọ́lá. Eégún pọ̀ ní Orílẹ̀ Agége, owó là ń kẹ́, ọmọ là ń gẹ̀, owó lẹ́wà. Tẹ́wọ́ gbọ́lá lára àwọn eégún alágbádá lórílẹ̀ Agége. Olúmọ̀mí, ìbú owó. Bákan náà ọba ló láyé. Dáàmọ́jó, eégún baálẹ̀ pápá ìwédà ìró nìyẹn. Ayédádé, ẹ̀láwọn eégún bẹ́ẹ̀ lọ. Eégún pọ̀ ní Orílẹ̀ Agége. Níbi ìbọdọ̀ oko ti Orílẹ̀ Agége lénìí, ẹ̀ tún kọ hà. Àwọn eégún alágbára ti ń dé sígbàlẹ̀ yìí, láàbò lẹ́rí tó dé yìí. Lẹ́yìn náà eégún ọ̀la tún wò yìí, owó lẹ́wà ló forí balẹ̀ fún olóyè ọ̀jẹ̀ obìnrin yìí. Dáàmọ́jó, eégún baálẹ̀ pápá ìwédà ìró, ọmọlógúdù gbẹgbẹ lórílẹ̀ Agége. Ànùmí ọmọ yin ọkà, Dáàmọ́jó. Ọya ọ̀kàrà, ọmọ Ọya lẹ́ ń wò yìí. Ọya fúnra ẹ̀ lẹ́ ń wò yìí, Ọya àkàrà, àní ìlọ́jẹ̀. Ọya o, Ọya ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìbọdọ̀ oko la wà. Àjófóyìnbó bàbá ànájà, àjó bàbá tẹ́nitẹ́ni. Òjò tí Fóyìnbó fodò ní mẹ̀kúnnú, ọjọ́ ẹni bàbá ti yóò dò fò mọ́. Fóyìnbó òun ló forí balẹ̀ fún àwọn olóyè yìí. Ìlú Tòrò ni eégún ìtí ẹ̀ ń wò yìí.
lára àwọn eégún aláṣọ gúngùn tàbí ká ní baba mọ̀kọ́ ìlú tòrò ògbọ́n ló ti ń bọ odò oko. ọba ló láyé onídìí òrè ń bété ó bẹ̀bẹ̀ ṣọkọ ṣàrà. lábo mẹ́ṣin òbejì Ọ̀yà ló forí balẹ̀ fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ yìí. Bí àwọn eégún alágbádá ṣe ń dé ẹjá gbọ́rọ̀ lẹ́nu àwọn eégún yìí. ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ tààrà wọ́n yẹ lá ibẹ̀ wọn. olùdásílẹ̀ wọn kẹ́ ọ́ tó tó ṣe bọ́ọ̀lì international ìlànà nílò ògùn àṣẹ ọmọ aṣojú tó ṣẹwọ́ ọmọ nígbà bọ̀bẹ̀ kúndì ọmọ onítàṣílẹ̀ ìlú yìí tó nọjà níjọ́ méje àfi lè ṣe olùwàdí ọ̀yọ́ ọmọ ẹgbẹ́ yóò ṣe bí ọba gẹ́gẹ́ bí àdínú aṣọ lẹ́gbẹ̀ẹ́. àbíọ̀dé ìtumọ̀ pọ̀ ìwà rẹ̀ pọ́nmọ́jà lẹ́kọ̀ọ́ mọ́ ilé wọn bàtà ní wọ́n fi òkúta yìí dùn aláya wọn ló pèrè ọ̀tẹ̀. ìṣọ̀lẹ̀ pọ̀ yànnàkú ìṣọ̀lẹ̀ pọ̀ yànnàbà ẹ̀yìn ló mẹ́jọ dídí nọ́ra eléyìí tí bàbá lọ ọ̀tẹ̀ tí ó sọ̀ra. bábí bá kúlọ́dọ̀ tó jẹ́. ewì láti gbọ́ lẹ́nu àwọn eégún yìí ibi tán ti kí láàbò bákan náà ọkì lutas àbíòdeṣú ẹ ṣé o dáamọ́jó ló ń fẹsẹ̀ rájó báyìí pẹ̀lú gbogbo àwọn agbádá tó kù mẹ́. bí gbogbo àwọn alágbádá yìí bọ́ ṣe ń dé sí ìgbàlẹ̀ wọ́n lọ kọsẹ̀ wọ́n jáde síta padà wọ́n fẹsẹ̀ rájó wọ́n retí olórí eégún àárọ̀ bàdádé baálé ọkọ ìlú ànúmí ọmọ yin ọkà ọmọ olóògùdù gbẹgbẹ lórí ilé Agége baálé pápá ìwédà ìró ọmọdé amọ́jó àkú ọdún àkú àṣeyẹ olórí eégún bọ̀ ń bọ̀. níbi tí a ti ń retí àrọ́bàdádé tó jẹ́ olórí eégún ti orílẹ̀ Agége
orin ìdárayá lẹ̀ ń gbọ́ yìí níbi ọdún eégún ti orílẹ̀ Agége. Ìlú tòrò tí a ti rí lẹ́ẹ̀kan òun náà ti kọsẹ̀ ń gbàlẹ̀, ó ti padà síta, ó ti ń fẹsẹ̀ rájó. Àṣà ọmọ àyọ̀ká àbílẹ̀ ọ̀jẹ̀ lọ́tà, bákan náà Atẹ́gùn olóyè ọ̀jẹ̀ níjú Ọ̀tà. ẹ̀yin náà wá àpò ọdún eégún tó ń lọ lọ́wọ́ níjú o. ṣé ń gbọ́ orin tí àwọn ìyá àgbà ọ̀jẹ̀ ń kọ? wọ́n ní ara aṣọ ẹwà wòran wa, adé wà lórí, bàtà idẹ wà lẹ́sẹ̀. ẹ jẹ́ ká wò bóyá ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀ tí olórí eégún bá jáde. mi ì fẹ́ kẹ́ ẹ pàdánù àwọn orin oníyebíye yìí. omi lẹ́rí tí wọ́n ti ń dà sílẹ̀ yìí lẹ́nu náà gbalẹ̀. olórí eégún ń bọ̀ nìyẹn. ṣẹ́rí eégún tó máa ṣíwájú lọ́kọ́ ṣíwájú. àrò ọlọ́pọ̀ndà ti orílẹ̀ Agége rèé, Alhaji Sharafa. ẹkú ìnáwó ọdún egúngún o, àṣeyíṣẹ́mí ọdún eégún tá a bẹ̀rẹ̀ yìí àgbèjì owó orílẹ̀ Agége, àgbèjì ọmọ, àgbèjì àìkú àyẹ̀wò. bẹ́ẹ̀ ló ṣe máa rí. olórí eégún ló jáde yìí o. àrọ́badádé òkìkí ìlú. àrọ́badádé ẹ̀gẹ́ òkìkí ìlú àbí. àrọ́badádé olórí eégún ti orílẹ̀ Agége. bàbá ló fẹsẹ̀ bàtà lénìí. ẹ̀ẹ́ríjó ẹ̀gbọ́ orin, mi fẹ́ dá yín lágara, ẹ máa gbádùn orin bọ̀.
wọ́n ní ẹ̀sùn sẹ́yìn kó lórí eégún ráyè kọjá. Arọ́badádé olórí eégún ti ìlú Orílẹ̀ Agége. ṣe rí pé kékeré lè rò tẹ́ rí lẹ́yìn ajẹran lẹ́ẹ̀kan ẹ̀tún ògbà tí olórí eégún jáde yìí ṣe tún wèrò bí ọdún eégún ti ìlú Orílẹ̀ yìí. Èrò yìí pọ̀, èrò pọ̀. Ọlọ́pàdà ló ń fẹsẹ̀ rájò yìí, Ọlọ́pàdà ti Orílẹ̀ Agége. Ẹ̀yin oníbàtà yìí mò ń gbádùn yín, bákan náà mò ń gbádùn orin àwọn ìyá wa wọ̀nyí. Ààfin kábíyèsí Aláìgé ti Orílẹ̀ Agége, ibẹ̀ ni Arọ́badádé dé báyìí. Lẹ́yìn tí Arọ́badádé ti kọsẹ̀ láàfin Aláìgé, bàbá ti wà ní ìkàlẹ̀ níbi tí gbogbo àwọn eégún yìí ti máa wá ṣe ẹ̀yẹ lénìí. Kábíyèsí Aláìgé ti Orílẹ̀ Agége àwọn ló wà ń kàlẹ̀ yìí. Bákan náà kábíyèsí Ẹlẹ́gbẹ́dá ti ìlú Ẹgbẹ́dá àwọn náà wà ń kalẹ̀. Gbogbo Ọ̀rẹ́gun pátápátá ní tilé toko Hájì Tajudeen Muili, ẹ jẹ́ kí bàbá máa bọ̀, ẹ jẹ́ kó máa bọ̀, ẹ jẹ́ kí bàbá máa bọ̀. Hájì Tajudeen Muili, ọkọ̀ ìyá òòṣà gbogbo Ọ̀rẹ́gun pátápátá ní tilé toko, Olúwomi Àsápè Ọ̀la, alábẹ́nú àsásí àbíamọ lọ́jọ́ gbogbo. Kábíyèsí Aláìgé ni àwọn eégún kì í táwọn náà ń jùrù kẹrẹ sí wọn. Ọmọ kú ayé ọmọ ọ̀rọ̀ lọ́jọ́, ọmọ ògbógbó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀, ọmọ iríṣẹ́ ń rojú àìríṣẹ́ ń bẹ̀bẹ̀ ó débẹ̀ tó takú sí. Olórí eégún ló ti dé ojú agbo tí wọ́n ti máa ṣẹ̀yẹ lénìí. Ọba ló láyé nídìí èrè kíní kan ò ní ṣe òbí ará ògbójò
Májídé ọmọ arómi igi wọ́sọ̀ ìjòlá arómi ń wọ̀lẹ́ sànílé arómi. Arábàdádé rèé olókìkí àrùn àbárá rẹ̀ bí oúnjẹ. Olúwàmídé olúńlẹ́dẹ ọlọ́kọ̀ tó ní sẹ́rí. Ẹ ṣe kábíyèsí ọjà o. Bàbá mi ló dé yìí Tajudeen Muili ọkọ̀ ìyá òòṣà gbogbo rẹ̀. Arọ́badádé ló ń kí kábíyèsí aláìgè yìí bákan náà wọ́n kí kábíyèsí ẹlẹ́gbẹ́dá wọ́n ju rìkẹ̀rẹ̀ sí wọn. Igi pọ̀ ń gbó ká tó fọ̀mọ̀ gbẹ́gbẹ̀dú. Chief Muili ọlọ́run ló ṣe yín lórí ẹ ṣe transfer èló ní transfer tẹ́fẹ́ ṣe ká mọ̀ ká lè mọ̀ ni kó má di pé bóyá ọ̀tọ̀ ní tẹ́ ẹ máa ṣọ̀tọ̀ ní tó máa sọ. gbogbo ọba lóníkàkù apẹ̀lẹ́ àwòrán kò ní pẹ́pẹ́ yà o ẹ̀wọ̀n gbogbo apátápátá inú wa dùnjọ alẹ́ ni o ètùtù láṣẹ ní àti ìjẹta láti bẹ̀rẹ̀ láti bí ọ̀sẹ̀ kan láti bẹ̀rẹ̀ ètò yìí àtúbà àtúnṣe fún gbogbo wa ìlú onílàgà mọ̀ sí dáadáa ìlú oníkàkù àná mọ̀ sí dáadáa o àrí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o kábíyèsí ọjà o. Bàbá Muili mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọkọ̀ ìyá òòṣà gbogbo ọ̀rẹ́gun pátápátá ojú òní tì í mo kí yín dáadáa bàbá Chief Tajudeen Muili olórí olúwo general mo kí vice àádọ́ tún ní olúwo àságbé ọ̀la alábẹ́nu àsásí abiyamọ lọ́jọ́ gbogbo ẹkùn tó fi torí ẹkùn tó fi tìrùtìrù a lè tọ́jú ohun ẹkùn mo jẹ́ màálù tiwotiwo mo kí Àṣẹ Alájì olórí ọ̀dọ́ akọ́kùn wa Àṣẹ mo kí ẹ dáadáa. Bí ètò ṣe ń lọ ni mò ń kí baálẹ̀ mi Fúnṣọ́ Ìtọ́gbè yìí mò ń kí yín o bẹ́ẹ̀ ni mò ń kí Gbẹ́mẹ̀dú àwọn ìjókòó. Bí ètò ṣe ń lọ lọ́wọ́ tí olórí eégún ti dé wọ́n ti gbé àga fún baba Arọ́badádé wọ́n ní ẹ wá fi kalẹ̀ sí gẹ̀rẹ́jẹ̀ là ń bá gbà fún ọba ìṣẹ́jú díẹ̀. ẹni tó kù tá a fẹ́ pè ẹni tó kù tí a tún fẹ́ pè báyìí tó fẹ́ bá wa launch brochure yìí àwọn ni Chief. Bí olórí eégún ṣe wà ní ìkàlẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ìyá àgbàjẹ́ wọ́n sì ń fọrin dára lára yá bẹ́ẹ̀ ni wọ́n sì ń ṣe ètò lọ atọ́kùn sì ń ṣe ètò lọ lọ́wọ́ ẹ jẹ́ ká máa gbọ́ bí ètò ṣe ń lọ sí. Chief Ọ̀pẹ́mọlúwà ẹ̀jẹ̀ máa bọ̀ ìmùlẹ̀ Timothy. baálé ọkọ ìlú baálé ti ìdí mángòrò ọ̀gábí Chief Taofeek ọ̀gábí ẹ káàbọ̀ sórí ètò yìí gbogbo ọ̀dọ́ ọ̀jẹ̀ ti ìlú Ọ̀tà akínyìn ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ àwọn ìyá àgbà ọ̀jẹ̀ láti ìlú Ọ̀tà akínyìn ẹ̀kú àfìdíbalẹ̀ ńbẹ̀ gbogbo àwọn olóyè láti Ìtèlè gbogbo ńlá kí o. ẹ jẹ́ ká lọ pàdé Alhaji Ṣẹ̀fí Àlàó Adékúnlé bàbá oko wọn ọ̀yá. Àṣé ìwọ mọ̀ ó ṣe ṣe. Ìwọ mọ̀ ó ṣe ṣe. Àṣé ìwọ mọ̀ ó ṣe ṣe. Alàgbà. Ọtí yìí dùn ó ṣe mọ́, ó dùn ó ṣe mọ́, ó dùn ó ṣe mọ́. Bóyá kára ṣàṣàlẹ̀ máa yẹ o. Yóò má kára ṣàṣàlẹ̀ máa yẹ o. Àní ó kára ṣàṣàlẹ̀ máa yẹ o. Sára ṣàṣàlẹ̀ máa yẹ o.
eégún kì í dùn ní ó ṣẹ̀ máa bọ̀ eégún kì í dùn ní ó ṣẹ̀ máa bọ̀. Tátọ́kẹ́ òrìṣà tátọ́kẹ́ ẹ̀wọ̀n ọ̀dẹ àrọ̀gbá lé ẹ̀wọ̀n ọ̀dẹ o àrọ̀gbá lé ẹ̀wọ̀n ọ̀dẹ o ẹ̀wọ̀n ọ̀dẹ o àrọ̀gbá lé ẹ̀wọ̀n ọ̀dẹ o. Bàbá Mariwo ètò òsì ọba òjẹ ẹkún ọdún yìí ó àṣẹ ní ìjọwọ tọmọ èyí ṣojú mi mo sì bá wọn dúpẹ́ àjọ bí ewé o àjọ bí ewé mo ṣẹ̀ṣẹ̀ bọ ọmọ pé mi. Àwọn eégún àgbọ̀ ti búyọ̀ ajẹ́rò kìkì. Abọ́badẹ́dẹ́ òòṣà tí gbogbo orílẹ̀ Agége sórí ẹ̀tàn náwó. Bàbá ń bẹ̀ lórí àpèrè. Egungun wo ló lè pàdé Abọ́badé lọ́nà o? Wọ́n sọ aráyé wọn ò jẹ́ kó bàbá lọ́nà. Ṣèlérí lọ́dún bàbá wa. Abọ́badé ń bẹ lórí ìjòkó. Bàbá ń bẹ lórí àpèrè lọ́wọ́lọ́wọ́. Láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. Ègbó láwù ẹ̀rẹ̀bẹ̀ ẹ̀rẹ̀bẹ̀ láwù. Owó olè là ń lò. Àwọn máa yáwó mi ṣó. Owó olè là ń lò. Àwọn ní yáwó mi ṣó. Eléyìí ara wa, èyí ara wa, èkó yìí bàbá wa ni. Àwọn bàbá ní bàbá wa. Bàbá kan ń bọ̀ ẹ̀yà tó lọ́nà. Ó ń bọ̀ o. Bàbá kan ń bọ̀ ẹ̀yà tó lọ́nà. Àrọ̀ bàbá ní ń bọ̀ o. Bàbá kan ń bọ̀ o. Àrọ̀ bàbá ní ń bọ̀ o. Bàbá kan ń bọ̀ o. Àrọ̀ bàbá ní ń bọ̀ o. Bàbá kan ń bọ̀ o. Òòṣà orílẹ̀ Agége ń bọ̀ o. Orílẹ̀ Agége ń bọ̀ o. Bàbá mi ń bọ̀ o. Orílẹ̀ Agége ń bọ̀ o. Bàbá mi ń bọ̀ o. Ohun amúgbòkò kò ṣe mú wọlé. Gbogbo yí àgbébòkò kò ṣe mú wọlé. Ohun amúgbòkò kò ṣe mú wọlé.
níbi ọdún egúngún ti ìlú Orílẹ̀ Agége la ṣì wà ó, ibi tí Alhaji Sefiu Alao tó ti kọrin lóníranran. ẹ rí bí Sefiu bó ṣe ń kí Arọ́badádé ṣe rí pé ọdún egún ti ìlú Orílẹ̀ yìí ó dùn gbọ́ngbọ́n kan sí gbọ́ngbọ́n kan sí gbọ́ngbọ́n kan sí. ẹ máa bá wa ká lọ. àwọn ìyá àgbà jẹ́ ti ìlú Ọ̀tà àwọn lẹ́ ń wò níkàlẹ̀ yìí. ìyá àgàn ti Ẹgbẹ́dá ẹ̀yin náà ẹ̀kọ́ àfìdíbalẹ̀ ń bẹ o. ológbòjò wàbíégún Alhaji Sakiru ológbòjò ẹ̀kú náwó ọdún egúngún yìí o. ẹjẹ́ agbọ́rọ̀ lẹ́nu àwọn eégún yìí. Gbogbo transportation ní gbòòrò wa Àbújá ọmọ Tinubu. Òṣàpọ̀ Ebúdílé ọlọ́pàá bàbá Mariwo ọlọ́pàá bàbá Mariwo eégún bọ̀ Arọ́badádé nílé o ẹ̀kúrẹ́ lọ́nà fún bàbá nílé Arọ́badádé nílé ẹ̀kúrẹ́ lọ́nà fún. Ọjà sọ bàbá rẹ̀ lọ eléyìí ká sọ bàbá rẹ̀ mọ́ òwe eégún lẹ́tọ̀ọ́ títí lọ́dọ̀ọ́rù wo ọjà sọ bàbá rẹ̀ lọ. Awero,
gbogbo ìdẹ́kun bá ti jáde ní gbogbo àgbáyé ọba àwọn èrò arúgbàdàdé orílẹ̀ àgbègbè lọ́wọ́. bóyá sọ̀wọ́lá nílùú sọ̀wọ́lá nílùú o. sọ̀wọ́lá nílùú sọ̀wọ́lá nílùú o. sọ̀wọ́lá nílùú sọ̀wọ́lá nílùú o. Baba Oja. Oja Baba. Adimẹ́rún ní Adimúlá. Èèyàn bá lè ọkọ̀ lóńgọ́. Agbọ́kùn gbogbo fún ní àgbàdì ìtọ́jú fún ọlọ́run ní ìjàre. Kábíyèsí Olú of Akíge ọba Kámílà Ìsíbà ẹ káàbọ̀ sórí ètò yìí bàbá ti dé àwọn lójókòó sẹ́gbẹ̀ẹ́ aláìge ti orílẹ̀ Àìgè yìí ẹ jẹ́ ká lọ gbọ́ ewì lẹ́nu bàbá wa jó bí ewé ó yá o. Èmi ti gbà lójó ayé olúmọ̀jọba ọ̀ọ́dì wípé mo jẹ́ mojọ lọ́kàndá ní nǹkan ní àgbẹ̀tọ́ mi lójú mórí àwòrán ọ̀gá mo lọ ní ìrànlọ́. Ewì láti gbọ́ ní ṣókí lẹ́nu adóbí ewé yẹn olórí eégún ti dìde báyìí olórí eégún gbọ́dọ̀ jó fún wa lénìí ẹ fún bàbá láyè lẹ́yìn tí Alhaji Sefiu Alao ti kọrin fún wa wọn kí Arọ́badádé lónìrànràn bákan náà adóbí ewé kéwì ní fẹ́rẹ́ jógí Arọ́badádé ó ti bọ́lẹ̀ báyìí látòkè ó máa fẹsẹ̀ rájó fún wa ẹ jẹ́ ká wo bí ó ṣe lọ sí. orin lẹ́ ń gbọ́ lónìrànràn yìí lẹ́nu àwọn ìyá àgbà ọ̀jẹ̀ bẹ́ẹ̀ ni Arọ́badádé ń fẹsẹ̀ rájó ànífọdún eléyìí ṣàṣemọ
a máa ṣọdún nígbà o. Kábíyèsí Aláìgé àwọn ni wọ́n fún Arọ́badádé lówó báyìí, bẹ́ẹ̀ ni kábíyèsí Ẹlẹ́gbẹ́dá àwọn náà fún Arọ́badádé lówó, bàbá kábíyèsí Olú of Agége àwọn náà fún Arọ́badádé lówó. Lẹ́yìn tí Arọ́badádé tó fẹsẹ̀ rájò tán, àwọn kábíyèsí ti fún lówó, ó ti kúrò lójú agbo báyìí. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ gbogbo wọn ti kúnlẹ̀ níwájú àwọn kábíyèsí yìí, bẹ́ẹ̀ ni kábíyèsí ń fún wọn lówó. Aláìgé wọ́n ti fún àwọn ìyá àgbà ọ̀jẹ̀ lówó, owó ọdún ni. Arọ́badádé ló wà níwájú Ológbòjò yìí. Ológbòjò ti náwó fún olórí eégún, bákan náà gbogbo àwọn eégún tó wà ń bẹ̀ ni Ológbòjò há owó fún. Àkí kábíyèsí Alágòdò. Ìjó yìí dà, ẹ ṣeun kéré àsálọlé. Arọ́badádé ó túra ká gidi o, ìjó lẹ̀ ń wò yìí. Ìjó yìí pọ̀ jù. Arọ́badádé Arọ́badádé lẹ́yìn tó ṣeré fún wa tó jó tọkọrin ìdárayá fún lóníranran, ó ti wọlé. Níwòye ẹ̀mí Arọ́badádé ojú á pé ẹsẹ̀ á pèlé. Fún àǹfààní gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ máa ra fọ́nrán wa àti ẹ̀yin tẹ́ máa wo àwọn fọ́nrán wa lórí YouTube, ẹ subscribe sórí Lutas TVC, kẹ́ click sórí ẹ̀ kẹ́ máa ríran wò gbogbo eégún tẹ́ bá ti fẹ́. Eléyìí náà ti wà ń bẹ̀, Ìbọ̀dọ̀ Oko ti ìlú Orílé, ẹ lọ́wọ́ bẹ̀ ẹ bá ń bẹ̀. Ilé òní lé wa, ọ̀lẹ̀ òní nà wá. Ìpàdé tún di inú fọ́nrán mi. Ẹ ṣé púpọ̀.
gbogbo lẹ́gbẹ̀gbẹ̀. Lọ́kà ọmọ rere tó bá dé wọlé. Wọ́n ṣe àwọn lásán ní. Wọ́n ṣe àwọn lásán ní. Àlẹ́ mi, sọ fún wọn wọ́n ṣe àwọn lásán ní o. Wọ́n ṣe àwọn lásán ní. Ẹgbẹ̀rún òkè kò lè dá kọ́kọ́ sí lọ́dún o. Wọ́n ṣe àwọn lásán ní. Òye ló pé ọba rẹ̀ kì í sọ fún wọn pé wọ́n ṣe àwọn lásán ní. Ẹ̀kọ́ mú ìgbà pé olóyè kan lè wọ́n pé o. Wọ́n ṣe àwọn lásán ní. Ọmọ tí a máa ní olóyè kan lè wọ́n wípé o. Wọ́n ṣe àwọn lásán ní. Owó bàbá bí ọ̀la jẹ́ kó lè wọ́n wípé o.